بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. eléyìí ni kọ̀sídà tí ònúwànú ẹ̀ jẹ́ Ni'ma Juhdukuma. kọ̀sídà yìí ó jẹ́ ìbánikẹ́yẹ àwọn àfáà méjì, àwọn àbá wa Professor Jimba àti àwọn àbá wa Dr. Sharaf, tí wọ́n àwọ́ọ̀dù wọn ní ìlú Qatar fún ìgbìyànjú ńlá tọ́lọ́ ní kí wọ́n rí lára wọn, kí ọlọ́ba kó bá ní fẹ́ bàríkà sí, kó sì bá ní ṣàlékún dáadáa wọn. Eléyìí tí ó ṣẹlẹ̀ fún dáadáa yìí, alhamdulillah, dúpẹ́ fọ́lọ́run. Tí wọn ò wá ní tọ́lọ́ sì fà fún wọn pẹ̀lú pé ó gbìyànjú lórí dáadáa tí ọlọ́ba sọ́nà tàbí fi àbáríkà sí dáadáa náà. Àwọn àbí ọlọ́ọ̀bá kí ó jẹ́ kí ẹ̀mí wọn gùn lórí dáadáa, bí àwọn dáadáa bẹ́ẹ̀ kó tó máa fà kó wọn, kó ṣe àlékún dáadáa gbogbo ẹ̀yà fún àpáta àti gbogbo àwọn atájọ́ ọmọ kí ó náà. Nínú ìgbà tó dáa ní kó jẹ́ pé tí Ọlọ́run bá ṣoore fẹ́nìkan, kéèyàn bá yọ̀ lórí ẹ̀, kéèyàn bá dúpẹ́ fọ́lọ́run lórí ẹ̀. Eléyìí ni tí ó bójú mu. Ó sì ń sọ fún gbogbo àwọn ọmọ ìyá wa tí à ń gbọ́, tí ń rán ọ̀rọ̀ tí tọ́rọ̀ kàn. Ilé ní ìbára tí mo wá sọ yíyà pé bóyá ọ̀rọ̀ fọ́tò àbí kíní kan, ilé òun èsì tí èyí máa ń rárá àsìkò báyìí. Tọ́lọ́run bá ṣoore fẹ́nìkan, ẹ bá yọ̀ lórí ẹ̀ pé mashallah, Ọlọ́run a dúpẹ́ fún ọ, Ọlọ́run a dúpẹ́ o. Torí orí tọ́lọ́run ní ó ṣẹlẹ̀ sáwọn àfáà méjèèjì yìí kì í sáwọn nìkan náà ń bẹ Nàìjíríà. Wọ́n sì mú èèyàn méjì, wọ́n sì fún wọn ní jáízà yìí, alhamdulillah rabbil. Ó tó á jóore fún ẹ̀wí tá a jó ń ké pé mashallah, nínú ibi tó jẹ mọ́rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn, ní tó jẹ mọ́rọ̀ kéwú, ní tó jẹ mọ́rọ̀ dáadáa ní a ti fáwọn ẹni yìí, alhamdulillah rabbil. Lọ́ba kó bá ní fàbáríkà sí fún wọn, kó bá ní ṣe dáadáa fún wọn. Gbogbo tá a jẹ́ kẹ́kọ̀ọ́, ẹ jẹ́ ká múra sí ní tó kàn wá, ẹ jẹ́ ká múra sí ní tó kàn wá dáadáa. Àwọn àfáà wa tí wọ́n ṣe eléyìí, ní tí wọ́n ṣe yìí kì í sígbà tí wọ́n gbọ́rọ̀ jáízà kalẹ̀ ní wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe. Wọ́n ti ṣe ilẹ̀ tó yẹ kó ti wà nù ìgbìyànjú wọn. Ọ̀pọ̀lọpọ̀ wa àlefẹ́ mọ̀ mọ àwọn nǹkan ìmọ̀ wọn gan pé wọ́n translate nǹkan kan sédè Yorùbá. Àtìgbà tí nǹkan yìí ṣẹlẹ̀ kí á mashallah, lẹ́yìn kọ́ kálukú náà pé wọn náà gbìyànjú gbìyànjú, tó bá gbìyànjú ọlọ́ọ̀bá sọ́nà tààlà bá fàbáríkà sí, yóò di dáadáa. Àkọ́kọ́ ipò àjókòó di pé ọ̀rọ̀ tí ọ̀rọ̀ kan lọ́mọ rán, eléyìí sì wà tó dáa, ó dákọ̀ jẹ́ ká tún ara ṣe ọmọ ìyá wa o, ọlọ́ọ̀bá yóò ṣẹ̀kún adá wa o. A pé tí ẹ bá ní mọ̀kànlá pẹ̀lú ẹnìkan kí ọmọ irú àwọn afá wa Dr. Sharaf, àwọn mọ̀sáìlú bẹ́ẹ̀ tá àgbàtàrà ń bẹ alhamdulillah wa mi tí èsì ìsìn tó burú ń bẹ ìbọ̀rọ̀ fíkì òní ọ̀rọ̀ ìkòsí tó burú bí kí ra àrọ́wọ̀ tá a dáadáa bí mọ́sálà kan, kódà kò tó burú bí káyà fáà kan kó mọ́sálà kó mú ráyù kan bí mọ́sálà kan kó tó kálá fa ráyù padà kí ló dé. Àfi ọ̀rọ̀ mẹ́ta, ọ̀rọ̀ méjì, ọ̀rọ̀ márùn fáwọn afá kan tí wọ́n sọ pé ọ̀rọ̀ tó sọ bí eléyìí ó tó sọ léyìí eléyìí sí náà nǹkan máa mú ní ọ̀rọ̀ látẹ́pà sọ di kọ̀díyà pé wọ́n sọ báyìí ó tún kálá fa ráyù sí kí ẹ bá jẹ́ onímọ̀ kì í máa dúró lórí nǹkan bá ń pàápàá. Torí àfáà lè ní ráyù mi kó tààrọ̀ jà ń bẹ̀, ó sì lè ní àlà ìtọ̀rí àlẹ́ gbé lọ síbi kó sì nǹkan tí ọ̀fẹ́ ṣe. Gbogbo eléyìí èèyàn máa fi ẹ̀tìmọ́ láti bá nílẹ̀, àmọ́ ju gbogbo ẹ̀ lọ pé gbogbo eléyìí sí tí èèyàn máa rán èèyàn mọ̀ yá àbí dàpọ̀ ẹjọ́ ọ̀rọ̀ mímọ̀ tó lágbára yí ká múra sí ju àwọn ọ̀rọ̀ tí ò lásẹ̀ nílẹ̀ tí ó ká sọ di ọ̀rọ̀ tí ò ní ká kún. Ẹlẹ́ẹ̀kejì, ẹni tó lọ́n sọ̀rọ̀ fún ẹja bayọ̀ lórí ẹ̀ tó ká fa àwọn nǹkan tí ò bójú mu ká tó fi ká fi kojú oore tó lọ́n ṣe fún ọmọ ìyá wa. Ẹni ẹjá pẹ̀jẹ́ ká tọ́ra sí ibi abala yẹ ọmọ ìyá mi, wọ́n ò tọ́ àṣẹ o. Kọ̀sídà yìí mọ̀sánbẹ̀ yìí pé sharaftina qatarul uzma bijaizatin a'taytiha jabalay Nigeria al-uzma. sharaftina qatarul uzma bijaizatin a'taytiha jabalay Nigeria al-uzma. jawaizun نالها البروفيسور جيمبا كذا دكتورنا شرف من دوحة الكرماء اخترتما من ملايين بدولتنا فنعم جهدكما ونعم حظكما تشريفكم إنه فخر لنيجيريا وللجنوب خصوصا موطن الحكماء. نعم الجهود وتتويج
لصاحبها وسوق جائزة التقدير للعلماء. لا تحقرن نشاطا نافعا أبدا، فباذل الجهد محمود وإن كتما، وإن تكن صاحي موهوبا بموهبة علمية فعليه أحرص تكن علما في يوروبا ولغات الأرض. جائزة عربية قدرت إنجازها العجمة، جزيت دوحة خيرا عن رعايتها، دعما لعقل خزين العلم والنعمة.